Òkodoro Yorùbá Television. This is the press conference by Christian Association of Nigeria for Ogbomoso Shown. This press conference is called to set the record straight on the accusation made against the Ogbomoso Christian community by the chief imam of Ogbomoso, Alhaji Toliat Ayelara, on Friday, March 28, 2025. There are several remarks made over the months by Imam Toliat Yunusa Olushina Ayelara, which persistently smack the extremism and religious intolerance. This experience have shown it could be a tinderbox for religious crisis. Alhaji Toliat Ayelara on Friday, March 28, 2025, hit the airwaves with a pointed accusation against the Christian community and the Christian leader. He, however, did not name as causing division among Muslims in the Ogbomoso community. From time immemorial, the good people of Ogbomoso land have lived together peaceably and harmoniously, despite our varied religious affiliation and diversity of tenets of faith. Almost every family compound in our city is peopled with Christian, Islam, and even traditional religion devotees who have shared life, career, and culture together without one day of anchor. Again, we make bold to say that we respect the sanctity of religion, and as peace-loving follower of Christ, we have never and we will never upset a Muslim brother in any way. To avoid anything that can rupture the peace of religion, using religious volatility as a pivot, we have instructed every member of the Ogbomoso Christian community to avoid making any statement that looks like a verbal assault on Imam Toliat Ayelara or any member of Ogbomoso Muslim community. Any post, video, or verbal attack wrecking the religious hatred and intolerance and bigoted demagogue from anyone or group of people against any leader of Islam in Ogbomoso land does not emanate from us, and such people are not acting on our behalf. There is no doubt that our members are now stirred up and agitated in the face of his unwarranted attack by a religious leader of Imam Toliat Ayelara's status. In conclusion, we urge Imam Toliat Ayelara to desist from any utterances that can incite religious crisis in the city. We all know the implication of such a calamity, resulting to blanket accusation against tens of thousands of Christians in Ogbomoso land who never did anything to undermine him or his land. May the good Lord bless Ogbomoso land. My name is Reverend Moses Adewale Adebola, Ogbomoso Sona Camp Coordinator. Thanks for listening. ẹ máa farabalẹ̀ ẹnu pẹ́ ṣìkàwá ẹ máa explain ẹ máa mix ẹ pẹ̀lú Yorùbá so láti ṣàlàyé kókó ohun tó wà nínú ìjẹ̀ka fún. Thank you, sir. A wà níbí gẹ́gẹ́ bí àpéjọpọ̀ ọmọlẹ́yìn Kristi ti ilẹ̀ Ògbómọ̀ṣọ́ local government márààrún, Ògbómọ̀ṣọ́ North, Ògbómọ̀ṣọ́ South, Oríire, Surulere and Ogoluwa, láti sọ nípa ọ̀rọ̀ tí Chief Imam Alhaji Toliat Ayelara tí wọ́n sọ jáde ní ọjọ́ 28 oṣù kẹrin tí a wà nínú oṣù kẹta, ọjọ́ 28 oṣù kẹta ọdún tí a wà nínú rẹ̀ yìí,
nípa ẹ̀sùn tí wọ́n fi kan àwọn ọmọlẹ́yìn Kristi nílẹ̀ Ògbómọ̀ṣọ́ pé àwa là ń da ẹ̀sìn ìsìláàmù rú, èyí tí àwa ń sọ báyìí lónìí wípé kò rí bẹ́ẹ̀. Láti àkókò tó pẹ́ o láti jọ ń gbé papọ̀ nílùú Ògbómọ̀ṣọ́. Ẹ̀sìn mẹ́ta tó ṣe pàtàkì ló wà nílùú Ògbómọ̀ṣọ́. A ní Muslim, a ní Christian, a dẹ̀ ní àwọn ẹlẹ́sìn àbáláyé tó jẹ́ pé inú ilé kọ̀ọ̀kan kò sí ilé tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ò pé ń bẹ̀. A jọ ń gbé papọ̀, a jọ ń nájà papọ̀, a jọ ń jẹ papọ̀, a jọ ń mu papọ̀ tí ò sí wàhálà kankan. Ọ̀ǹtì ìgbà tí bàbá tí ó jẹ́ Alhaji Imam Toliat Yunusa Olúṣínà Ayílára sọ̀rọ̀ yìí pé àwa là ń da àwọn rú léyìí tí ò yí bẹ́ẹ̀. Ògbómọ̀ṣọ́ Christian community àwa gbàgbọ́ pé ọ̀kan náà ni wá, ọmọ ìyá sì ni wá. A sì lè láíláí ṣe tó lè kó bá àwọn ará wa, àwọn èèyàn wa, ẹbí wa, ọ̀rẹ́ wa tí wọ́n jẹ́ ẹ̀sìn kejì tàbí ẹ̀sìn àbáláyé. Èyí la fi wá síbí lónìí láti wá sọ wípé ohun tí Imam Toliat Yunusa Olúṣínà Ayílára sọ kì í ṣe ti àwa Kristẹni nílẹ̀ Ògbómọ̀ṣọ́. Bí wọ́n bá lè fìdí ẹ̀ múlẹ̀ pé àpéjọpọ̀ kan tàbí ibì kankan wà táwọn mùsùlùmí wà tí Kristẹni lọ dàbẹ̀rú, a ṣetán láti gbọ́ kí wọ́n ṣàlàyé fún wa. Ọ̀rọ̀ tí wọ́n sọ yìí kì í ṣe tiwa. Èyí ni a fi wá bí lónìí láti wá sọ fún gbogbo àwa tí à ń gbọ́ wa pé ohun tí wọ́n wí yìí, Kristẹni Ògbómọ̀ṣọ́ wà fún àlàáfíà, a sì máa wà fún àlàáfíà. Kódà àti bá gbogbo àwọn ènìyàn wa sọ̀rọ̀ tó jọmọ lẹ́yìn Kristi pé kò sí ẹnì kankan tó gbọdọ̀ sọ̀rọ̀ tí ò da sí mùsùlùmí kankan tàbí Alhaji Toliat Ayílára yìí, Toliat Ayílára, wọn ò gbọdọ̀ sọ̀rọ̀ tí ò da sí. Bọ̀n táwa ń sọ lónìí ni pé ohun tí wọ́n sọ fún ẹ̀sùn ní ẹ̀bì kan wáyé kì í ṣe tiwa. Adúpẹ́ sà. Àbí tí anybody bá ní àfikún lára àwọn tí wọ́n jókòó sílẹ̀. Well, can you contribute? Apart from the presentation of the card chairman, there will supposed to have at least two. The ex officio or the present. Let have immediate past chairman. Okay. Okay, yeah. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi, gẹ́gẹ́ bí alága wa ti sọ ṣáájú pé ẹ̀sùn tí Toliat Ayílára Chief Imam Ògbómọ̀ṣọ́ fi kan Kìrìsìtẹ́nì kò yẹ kó rí bẹ́ẹ̀, torí pé wọn ò lè fìdí ọ̀rọ̀ yẹn múlẹ̀. Tó bá ṣe pé wọ́n lè fìdí ọ̀rọ̀ yẹn múlẹ̀ kí wọ́n jáde sí gbangba pé àwọn tí ń dà wọ́n rú nẹ̀. So àwa Kristẹni l'Ógbómọ̀ṣọ́ àlàáfíà la wà fún, àti wọnú ara wa. Àwọn ò sì fẹ́ kí jẹ́ ẹ̀sìn ó ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́, a sì mọ̀ pé ò ní ṣẹlẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run. So àwa Kristẹni àlàáfíà la wà fún gbogbo ènìyàn. Gẹ́gẹ́ bí alága wa ti sọ, àwa ò ní fi ohun líle retaliate padà sí Toliat Ayílára Chief Imam. Ohun líle làwọn fi sọ̀rọ̀ sí wa, àlàáfíà làwa ń wá. Sàn rọ̀ wọ́n pé irú àwọn gbólóhùn báyìí gẹ́gẹ́ bí aládarí tí wọ́n bá lè fìdí ẹ̀ mọ́lẹ̀ kí wọ́n mọ́ sọ mọ́. Àlàáfíà làwa fún o gẹ́gẹ́ bí Kristẹni nílùú Ògbómọ̀ṣọ́. Ògbómọ̀ṣọ́ ò sì ní bàjẹ́, Ògbómọ̀ṣọ́ ò ní dàrú, a ò ní rí jẹ́sì nílẹ̀ wa, bẹ́ẹ̀ ni yóò sì rí. Orúkọ tèmi ni Venerable Dr. Gabriel Adékúnlé Abíọ́dún, CAN chairman fún Ògbómọ̀ṣọ́ North Local Government. Bí àwọn bàbá ṣe ṣàlàyé síwájú, ohun tí Bíbélì kọ́ wa òní à ń tẹ̀lé. Jésù fi ìpìlẹ̀ ìfẹ́ lélẹ̀. Bíbélì wí pé bó ṣe wà ní ipa ti yín, ẹ máa wà ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn. So àlàáfíà, Jésù yìí gan maládé àlàáfíà ni, bí ó fi ìpìlẹ̀ ìfẹ́ lélẹ̀, ó sì fi àlàáfíà lélẹ̀. Ní tó kọ́ wa nìyẹn gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi. Gbogbo ènìyàn pátá la gbọ́dọ̀ fẹ́ràn, gbogbo ènìyàn pátá la gbọ́dọ̀ ní ìfẹ́. Gbogbo ènìyàn tá bá dé jọ gbé irú ẹ̀sìn yòówù kéènìyàn ó máa ṣe, bí a ṣe jọ ń gbéhùn, a gbọ́dọ̀ wà ní ìṣọ̀kan, torí pé ìlú kan lájọ wà, skul kan náà lájọ ń lọ, ọjà kan náà ni àjọ ná. So fún ìdí èyí la ṣe jáde síta wípé ká àpapọ̀ ọmọlẹ́yìn Kristi, Christian Ògbómọ̀ṣọ́ Christian community, kò sí ọ̀nà kankan
tí a gbà tá a sì lè gbà láti da ẹ̀sìn Islam rú kò possible torí wípé àlàáfíà ò ní àwa wà fún. A sì kìlọ̀ fún gbogbo àwọn ènìyàn wa tọ́jà àwọn ọmọ wa àwọn ọ̀dọ́ pé kẹ́nikẹ́ni ó má sọ kankan. Ìdí nìta pé ẹ̀ tí fi gbọ́ kankan láti ẹnu anybody torí wípé a fẹ́ kí ìlú Ògbómọ̀ṣọ́ bí a ṣe ń gbádùn àlàáfíà bọ̀ láti ìpìlẹ̀ wá àwọn bàbá wa bọ́ ṣe fi lé wa lọ́wọ́ nìyẹn. A gbọ́ nínú ìtàn rí wípé ìjà ẹ̀sìn wáyé rí ní Ògbómọ̀ṣọ́, a sì gbọ́dọ̀ gbọ́ wípé kò ní ṣẹlẹ̀ kò sì ní wáyé. Ọlọ́run yóò sì dì wá mú, yóò sì ràn wá lọ́wọ́. Olùgbé Ògbómọ̀ṣọ́ ní orúkọ orí ọ̀fẹ́ Ọlọ́run á máa wà ní àlàáfíà. Ẹnì kọ̀ọ̀kan wa náà ilé kọ̀ọ̀kan á máa wà ní àlàáfíà. Ẹ ṣé, thank you. Ẹ ṣé gan. Láàrin gbàdá mo sí ní orúkọ tèmi lẹ́ẹ̀kan sí. Kí crisis yìí kó tó di pé ó fẹjú. Bíbélì náà sọ wípé ìbùkún ni fún olùlàjà. Ṣé káwọn ti gbé ìgbésẹ̀ láti wá peace láàrin ìmáàmù àti kábíyèsí Ọ̀bàgàndé kó tó di pé irú àwọn statement tí ìmáàmù sọ ló jáde sí? Àwa ò rí crisis kankan ní Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí ọmọ lẹ́yìn Kristi torí pé orí ọ̀fẹ́ Ọlọ́run àlàáfíà la wà fún. Ní tó bá sì kànyàn èèyàn dá sí. Ẹ ṣé. Sir, yes, sir. You can recall that this is not the first time the chief imam of Ògbómọ̀ṣọ́ land, Alhaji Dole Atayira, were making this kind of incitement against Christians in Ògbómọ̀ṣọ́ land. Now, if this kind of attack against Christians, and especially can persist, what do you think the Christians in Ògbómọ̀ṣọ́ land, what do you think should be the next move, the next thing for the Christians in Ògbómọ̀ṣọ́ land? This is a very first time we are hearing this kind of accusation. And with this step we have taken today, we believe that it will never happen and it will never happen again. Thank you. Apart from the message being presented on that said day, have you heard anything from a man or his followers or any other Muslim body that's against the Christendom, especially in the village? Ever since then, we've never had any accusation levied against Christianity. We've never had it. Except the messages said I used to send every month. But it was not intentional that I sent message to him. It's a bulk message being sent every month to everybody on my platform. So I heard that he made a statement that every month I send message to him. It was not intentional. It's a bulk message. It's a bulk message. So ever since then, we've never heard anything again from him. We are for peace in Ògbómọ̀ṣọ́ land. We are not fighting anybody, and we pray we will not fight. Religious crisis will not erupt in Ògbómọ̀ṣọ́. Amen. Please, I'm appealing to you, most especially Kanu Ògbómọ̀ṣọ́, to caution, let me see your colleagues, the Christian leaders, Christians in general in Ògbómọ̀ṣọ́. So that is never a problem. Mm-hmm. We have Please done do that. that. Because we have some Christian leaders, when they are sending messages on the pulpit, and you know the era which we are now. Sherry, any tentable bomb is not a representative statement or our opinion, personal opinion. We've been trying to caution them, and I believe our people are ruling. They are not unruly. So, teba go anything from anywhere. Is a pelato the one we want to go. Could they represent the opinion of Christian? We have said that. Opinion of Waganga. Yes, sir. Any other questions, or even from the house in general, from the camp members? What you think about the needy?
Gas, so I'm very grateful for this kind of for this kind of gathering. Thank you, sir. One is Bible says, off camera. Are you with me, my dear cameraman? Off camera. máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún ń dúró dè ọ́ ń bẹ̀. Òkodoro Yorùbá tẹlifíṣàn.